ẹ̀yin lólùfẹ́ mi àṣírí ti tú o àṣírí ti tú tí n bá pé àṣírí ti tú ẹni iṣẹ́ wò arábìnrin tí wọ́n ń polongo ẹ̀ lórí social media lẹ́nu ìjọ́ mẹ́ta yìí tí wọ́n sọ wípé new wife bàbá Mohbad nìyẹn bàbá Mohbad fẹ́ fẹ́yàwó mi ni bàbá Mohbad ò wá justice fún ọmọ ẹ̀ tí ẹ bá gbàgbé bíi ṣé nìkan ló pé jẹ tàbí jẹrin tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ tí mo ṣe fídíò lórí ẹ̀ lórí rumors tí Wùnmí ń gbé káàkiri àṣírí ti wá tú báyìí àṣírí ti tú arábìnrin tá à ń sọ̀rọ̀ èyí ó ti wá jáde síta arábìnrin yìí ti jáde síta kódà kẹtù máa wá wò nínú àwọn tó ń wá justice fún Mohbad ni nínú àwọn tó ń wá justice fún Mohbad òun ni ó ti jáde síta ó ní gbogbo rumors tó lọ lórí social media ni òun gbọ́ ó ní gbogbo bí Wùnmí ṣe ń pariwo káàkiri pé gbogbo ẹ̀ lòun gbọ́ gbogbo àwọn supporter Wùnmí rumors tó ń gbé káàkiri ó ní gbogbo ẹ̀ lòun gbọ́ ó lòun ra aṣọ sí bàbá Mohbad lọ́rùn ó ní ìdí tóun dẹ̀ ṣe ń ṣe òun ni wípé bàbá Mohbad ó wà nù stress ó wà nù hílàhílo ó wà nù làálàá lọ́tùn lósìn ó lóun dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti kó ipa ribiribi kódà a ti rí àwọn tó ń ra oúnjẹ fún bàbá Mohbad every month tí mo dẹ̀ rántí pé Sister Bukky Jesse òun náà mention kan tó jẹ bẹ́ẹ̀ pé every month ló máa ń fún bàbá Mohbad ní owó oúnjẹ ṣe rí pé àwọn èèyàn ti kópa lóríṣiríṣi àìmọye àwọn èèyàn tó ti dáwó lórí pé bàbá Mohbad fẹ́ jáde ó fẹ́ lọ gbọ́ ó fẹ́ lọ sáwo arábìnrin wa ní òun wá wò pé kí ni ipa tóun náà lè kó nínú ayé bàbá yìí yàtọ̀ sí wípé òun wá justice fún Mohbad kí ni ipa tóun tún lè kó tóun tún fi lè ràn bàbá yìí lọ́wọ́ lọ́wọ́ ok tí bàbá yìí bá ń jẹun tó ń mu tó ń wọ aṣọ kan ṣo jáde lójoojúmọ́ kò bójúmu tó pé tẹ́ bá wo ìgbà tí bàbá Mohbad lọ sí court pé jàlámíà kan bí aṣọ ṣẹlẹ̀ òun bàbá yìí máa ń wọ̀ ní ojoojúmọ́ ó ní ìdí nìyẹn tí òun fi wá bọ́ lọ́hùn sọ pé ok gbogbo nǹkan tó bá gbà òun lòun máa fún every week òun fẹ́ máa dá aṣọ kan fún bàbá Mohbad every week tó bá jẹ́ ẹ̀mẹ́rin láàrin oṣù ó ní níwájú Ọlọ́run àtẹ̀yàn téèyàn kì í pè jẹ́ irọ́ ó lóun ò mọ bàbá Mohbad rí ó ní àsàt bóun tí ṣe ń sọ̀rọ̀ yìí ó lóun àti bàbá Mohbad àwọn ò tí ì fojú kanra wọn bàbá Mohbad ò lè sọ wípé ẹni báyìí pàtó òun ló ń gbé aṣọ yìí wá fún mi pé bàbá Mohbad gan pé wọn ò mọ òun gan ò mọ wọn ó ní télọ̀ tó ń bá òun ránṣọ ló mọ bàbá Mohbad ní bàbá Mohbad mọ̀ bàbá Mohbad ò mọ òun fún ara òun náà ò mọ bàbá Mohbad ó ní títò òun ni pé kóun kàn fún télọ̀ yẹn ní owó ó yá lọ ra aṣọ tí ọ̀sẹ̀ yìí kó lọ rán fún máa yẹn lọ ra aṣọ tí ọ̀sẹ̀ yìí kó lọ rán fún máa yìí ó ló tán ó ló wá jẹ́ ìyàlẹ́nu fún òun bóun wá ṣe ń gbọ́ ó mọ̀ sí káàkiri pé ẹni tó ń dáṣọ fún bàbá Mohbad òun bàbá Mohbad fẹ́ kódà ṣe gbà wípé àwọn kan tún sọ oríṣiríṣi làwọn èèyàn máa gbéṣà oríṣiríṣi àwọn òròyìn ẹlẹ́jẹ̀ àwọn BBC tí wọ́n sanwó fún àwọn AIT tí wọ́n sanwó fún àwọn CNN tí wọ́n sanwó fún tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn kan tún sọ débi wípé bàbá Mohbad àtàrábìnrin wọ́n ti mú wedding date ẹ̀dùn ṣé ẹ kàn fẹ́ fi eléyìí distract justice for Mohbad ni àbí kí lẹ fẹ́ fi eléyìí ṣe arábìnrin nígbà tó ń gbọ́ pé ìyàlẹ́nu ló jẹ́ fún wípé báwo ni àwọn èèyàn ṣe wà daft báyìí báwo ni àwọn èèyàn ṣe ponú báyìí báwo ni àwọn èèyàn ṣe fọ́ fún tí wọ́n tún gbé mú báyìí ẹni tó ń wò mọ̀ tí kò mọ òun tóun kàn ń ṣe nǹkan tí Ọlọ́run rán òun sí tóun kàn ń ṣe fún ẹ wá sọ pé ó fẹ́ fẹ́ òun ìyàwó ló ń wá kódà rumors gbé débi wípé wọ́n ti mú wedding date can you imagine ẹ lólùfẹ́ mi ẹ gbọ́
ṣé rí pé àwọn èèyàn ya òpònú láyé wọn gbọ́ lọ́run àwọn èèyàn kàn believe pé àwọn kọ́sà lè kàn lanu ṣá kátẹ́gùn dẹ̀ máa fẹ́ sí kọ́kọ́ máa lanu ṣá kọ́kọ́ máa náwọn sọ kọ́ máa dẹ̀ mọ̀ pé nǹkan táwọn sọ yìí nǹkan tí ò mọ̀gbọ́n wa ni ṣé nínú ipò tí bàbá Mohbad wà yìí ṣé irú ẹ̀ ló sọ pé òun fẹ́ fẹ́yàwó ẹni tó jẹ́ pé ojoojúmọ́ ló fi ń gbàdúrà bó ṣe máa rí justice fún ọmọ ẹ̀ ẹ lórí ìfẹ́ mi ẹ jọ̀ọ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀ òun mo ṣe sọ pé nígbà tí mo tún gbọ́ ọ̀rọ̀ yìí ó yẹ kí wọ́n á fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí yà fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí gbọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ fídíò tí mo ṣe níjẹ tàbí jẹrin lórí ọ̀rọ̀ pé wọ́n ní bàbá Mohbad fẹ́ fẹ́yàwó mi yìí tẹ́ ẹ̀ tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ tí mọ ibi tó gbé dé yà mo ní kí n tó wá fi tó yín létí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní àwọn tí wọ́n ti mọ̀ kán lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́dẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook subscriber kò já yín lówó wọn já yín lówó Ọlọ́run ọ̀fẹ́ ni subscriber ẹ subscribe ọ̀fẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ṣé wọ́n já owó yín wọ́n já owó yín náà ẹ mú dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá iná ò ní tọ́ ọwọ́ yín àbùdíntọ́lókun àbùdíntọ́lọ́sà bẹ́ẹ̀ bá ṣe ń tọ́ ọ́ bọ́nú àpò báyìí owó lè máa mú jáde lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ tó ṣe máa subscribe náà gbogbo ọ tó ń wo mi ìyá tó ń wo mi subscribe kò jẹ́ lówó Ọlọ́run wọn ò jáwé ẹ ọ̀fẹ́ ni subscription wọn kì í jáwé anybody ẹ subscribe gbogbo ẹ̀yin tẹ́ tó fẹ́ subscribe yìí náà lágbára Èdùmàrè ẹ ò ní rí irun gbé sọnù bí òṣèbí ọmọ lágbára Èdùmàrè ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń gẹ́ lágbára Èdùmàrè ẹ subscribe kẹ́ lè máa gbọ́ ìròyìn ayọ̀ so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ wọ́n ní etí tó bá gbọ́ àlọ ó yẹ kó gbá bọ̀ so bí mo ṣe gbọ́ information yẹn tí mo tún gbọ́ message yẹn tí ìròyìn yẹn tún tẹ̀ mí lọ́wọ́ mu ni ẹni olùfẹ́ mi ẹ gbọ́dọ̀ tún gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti ọmọbìnrin tó sọ pé ó fẹ́ fẹ́ ṣé bàbá Mohbad ò níyàwó ńlé ni bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bàbá Mohbad níyàwó ńlé bàbá Mohbad ò dẹ̀ kí ń ṣe mùsùlùmí tábà sọ wípé mẹ́ lolúwa sọ Christian ni bàbá Mohbad tó o bá kọ̀kan o ò lè fẹ́ mi tíyàwó kò bá fi ẹ́ lẹ̀ o ò lè fẹ́ mi bá a ṣe mọ̀tọ̀ ṣe ń ṣe nínú Christian nìyẹn ìsídà kó o da ìfọ́sì kan kó o tó fẹ́ mi bọ́n bá dẹ̀sì níyàwó tó ń fẹ́ níbo ni Wùnmí ti wá rí ìròyìn ẹlẹ́jẹ̀ tó wá ń gbé ohun mo ṣe sọ nínú fídíò yẹn pé àbí ìyá Mohbad ló rán ẹ wá pé kó o wá bóun jowú lọ́dọ̀ bàbá Mohbad because lójú tèmi ọ̀rọ̀ yẹn bí ẹni tó ń jowú lèmi rí sí ọ̀rọ̀ jowú ni ok ṣé o fẹ́ jẹ́ṣẹ́ bàbá Mohbad ni o fẹ́ ka bàbá Mohbad náà sínú àwọn list yẹn nínú àwọn list iṣẹ́ tó ti jẹ o fẹ́ ka bàbá Mohbad náà mọ̀nú wọn àbí báwo because tí o bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tó sì gbélé ẹ lọ́wọ́ tó sì ní kó wá yanjú o ò tí ì rí yanjú débi kankan òun sá káàkiri ilé ògbà ọ̀nà ògbẹ́ mọ́ báyìí sìn o tún sì ń rojú ráyè o tún sì ń rojú ráyè láti máa sọ pé bàbá Mohbad ń wáyàwó ni ṣé pé olúwo ọmọ mi yóò pè ẹjọ́ ẹ̀kọ́ Ọlọ́run ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ àwọn tó ń bà kí ẹni tó bá yẹ pé o ti wà níbi tó bá ti fi ẹ́ pamọ́ sí tó ti ń jẹ ẹ̀wà ń bẹ̀ bóyá wàá máa lẹ́nu ọ̀rọ̀ wọ́n lọ́kọ̀ kú mẹ́ lórí kó o wá ṣàlàyé bí nǹkan ìṣeṣẹlẹ̀ o ò tí ì rà láyè ṣe up till now instead kó o ṣe àlàyé ọlọ́pàá ló ń kó káàkiri sẹ́yìn àwọn ọlọ́pàá naija police kò sí wàhálà ẹ máa ṣe kò sí wàhálà ẹ tún gáìdì criminal ẹ tún gáìdì ọ̀daràn ẹ tún ṣe títí ẹ tún gáìdì ẹ̀dẹ́ ilé ẹjọ́ kò sí wàhálà ẹ máa ṣe níṣò ẹ máa bẹ oyin níbodè bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ lágbára Èdùmàrè justice for Mohbad a máa gbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa gbà o so ẹ̀rín olùfẹ́ mi lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti arábìnrin tó ń dáṣọ sí bàbá Mohbad lọ́rùn òun ní kí sáré wá fi tó yín létí o arábìnrin yóò mọ bàbá Mohbad rí o kódà bàbá Mohbad gan kò mọ arábìnrin yìí rí kódà wọn ò tí ì fojú kọra wọn up till bá ṣe ń sọ̀rọ̀ yìí woman yìí kàn ṣe nǹkan tó lọ́wọ́ rọ̀ ni so òun ṣe ní kí wọ́n fi tó yín létí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube kẹ́lẹ̀ tó follow mi lórí Facebook bákan náà tí ìròyìn mi bá tún jáde lórí ọ̀rọ̀ justice for Mohbad máa tún wá mú wá fún yín ire o.